A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin ìyá mi. Ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé mi ní gbogbo ìgbà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo mọ̀ lóore. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Aburú kéré ó tóbi. Kò ní yálé tèmi àti yín. Gbogbo mo fẹ́ yín. Ọlọ́run á bá wa yín fẹ́. Gbogbo mo kọ̀ yín. Ọlọ́run á bá yín kọ̀. Ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ìmọ̀ràn lọ́lọ́kan òjọ̀kan, ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, àtẹ̀yin tí ẹ̀ ń pè mí, tí ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run ọba Elédùmarè lọ́ba tó yẹ kí ẹ máa dúpẹ́ fún. Èmi kọ́, Ọlọ́run ni. Ẹ̀yin tí ẹ fọkàn bá mi lọ, ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ mi, Ọlọ́run á túnbọ̀ nífẹ̀ẹ́ yín. Ọwọ́ afúnni òkè ló ń gbé. Ẹ dákun mo bẹ̀ yín ni. Ẹni tí ó bá ti subscribe sórí ìkànnì yìí, ẹ dákun ẹ má wò mí lásán. Bá mi subscribe. Ọgbọ́n wà lórí ìkànnì yìí. Gbogbo nǹkan tí mo mú wá fún yín, bó ṣe jẹ́ náà ni mo ṣe ń sọ kalẹ̀. Mi ò yọ ẹyọ kan kúrò ńbẹ̀. Mi ò yọ ẹyọ kan kúrò ńbẹ̀, mi ì sì fi kún. Ọlọ́run gbọ́. Mo fi Ọlọ́run Elédùmarè mo fi búra. Gbogbo nǹkan tí mo mú wá yìí, mo ń mú wá nítorí ẹ̀ lólùfẹ́ mi, kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa. Kó má jẹ́ pé mi nìkan ni màá gbọ́n ọgbọ́n yìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìṣẹ̀ǹbáyé àwọn bàbá yẹn ti gbé lọ. Bàbá mi ó kọ ògùn. Tó bá kọ ògùn kalẹ̀, n ò ní kọ́ pé. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Gbàdàmọ́sí Arámidé tí wọ́n fi ìmọ̀ yìí mọ̀ wá. Gbogbo tí bàbá wa filẹ̀ pátápátá ó pé pérépéré. Ẹni mo ló pé pérépéré, àjọ ń ṣe ni. Wọ́n fi ìmọ̀ rẹ̀ wọ́n fi mọ̀ wá. Mi ò jù báyìí lọ. Tí wọ́n ti ń fi òye nǹkan yìí, tí wọ́n ti fi ń yé wa. Ẹ jẹ́ káwa náà, wọ́n tó jọ́ lóògùn, fi nǹkan yí àwọn ọmọ ẹ. Ẹ jẹ́ ẹ máa kọ ògùn pé ọ̀pọ̀lọpọ̀ ògùn míì kò wúlò torí pé kò pé. Gbogbo tí mo mú wá fún yín lórí ìkànnì yìí tó pé pérépéré ni. Ọlọ́run ní dà wá láàmú. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ẹ má jẹ́ kọ́rọ̀ mi pọ̀. Ẹ jẹ́ ká fìdílé nǹkan. Ẹ mú báírò àtìwé. Ẹ jẹ́ ká kọ nǹkan yìí sílẹ̀. A ṣe gbogbo wa láǹfààní. Eléyìí tí mo mú wá fún wa lónìí, ó ní iṣẹ́ bí a ṣe lè dáàbò bo ara wa lọ́wọ́ àwọn dáràndáràn tí wọ́n ti di àwọn olórí burúkú. Ẹ rí i pé nílùú tá a wà yìí, ìlú ọmọ òrukàn tá a wà yìí, ìlú ọmọ òrukàn ni o. Torí pé ẹni tí wọ́n bá pa àpagbé ni. Kò sí kóòtù tó fẹ́ lọ. Àwọn náà wà ńbẹ̀. Ẹ má jẹ́ ká wá fira wa sílẹ̀ débi pé àwọn ọ̀tá omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Torí ikú tó ń pa ojúgbà ẹni, òwe ló ń pa fún ni. Àtèmi àtìyín àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Àní bọ́ sọ́wọ́ agbénipa. Kí la máa lọ wá? Nítorí àwọn olórí burúkú yìí, ẹ ti mọ̀ wọ́n. Ẹ ti mọ̀ wọ́n. Kò nídìí ká dárúkọ wọn. Àwọn dáràndáràn. Tó jẹ́ pé ìlú tá a wà yìí, ẹ gbọ́dọ̀ sọ pé ìlú ọmọ òrukàn ni. Àwọn méjìlá ń gbé nínú ìlú yìí. Àwọn olóríire tá a wà nínú ìlú yìí, àti a ní olóríire nínú ìlú tá a wà yìí, a ní àwọn olórí burúkú. Àwọn olórí burúkú wọn wá pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń dayé láàmú. Torí èmi ò rí ìwé kan tó gbé wá fún wa pé kí n pa ọmọlàkejì mi. Bíbélì ò gbé wá. Kùránì náà ò gbé wá. Níbo làwọn ti wá rí tiwọn? Àwọn ń pààyàn bí ẹran. Àtèmi àtìyín, àní kánjú kú, àní fọjọ́ lọ́jọ́ lọ. Ẹ bá mi lọ wá orí ẹlẹ́gùngùn. Wọ́n ń pe ẹranko kan ní ẹlẹ́gùngùn. Ó dàbí ọ̀ni, kì í ṣe ọ̀ni. Ó dàbí ọ̀ni. Ó ti yé ẹ̀yin àgbàlagbà. Ẹ lè wá kékeré ẹ̀. Kékeré ẹlẹ́gùngùn orí ẹ̀. Ẹ bá lọ́dọ̀ àwọn eléwé ọmọ, lọ́dọ̀ àwọn elékulẹ́ja, ẹ sọ pé ẹ fẹ́ ra orí ẹlẹ́gùngùn. Ṣé ẹ ti rà á? Ẹ bá mi tọ́jú odidi atare kan. Ṣé ẹ ti tọ́jú ẹ̀? Ó yẹ ẹ jó ẹlẹ́gùngùn yẹn, ẹ jó mọ́ odidi atare kan. Ṣé a ti jó? Ẹ dákun mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Ẹ bá mi pín ká kó jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ní lóko lẹ́yìn odi. Ẹ bá ti wá jó tó ti jó, ẹ jẹ́ ká lọ̀ ọ́. Ẹ bá ti wá lọ̀, ẹ bá mi lọ wá ẹ̀tù ìbọn original, tó jẹ́ ojúlówó. Ẹ̀tù ìbọn ojúlówó yàtọ̀ sí èyí táwọn bàbá wa fi ń yìnbọn
àgbélẹ̀rọ tí wọ́n ń ṣe fúnra wọn, ìyẹn kọ́ o. Àìlo ẹ̀tù ìbọn ìbílẹ̀ táwọn bàbá wa fi ń yìnbọn yẹn, òun kọ́. Eléyìí dúdú ni, ó wá ṣe kéékèèké, ó máa ń tàn mọ̀nàmọ̀nà báyìí. Ẹ jẹ́ ká wá lo ẹ̀tù ìbọn yẹn mọ́ n tá a jó tá à ń lọ yẹn, ẹ jẹ́ ká lọ̀ papọ̀ mọ́. Ṣé a ti lọ̀ papọ̀? Bá mi lọ wá ẹ̀gbọ̀n òwú èyí tá a lọ̀ papọ̀, gbogbo èèyàn ló lè lò ó. Kódà tó bá ní bàǹtẹ́, o lè dì í kó dì í mọ́ bàǹtẹ́. Bàbá, ànábì, ẹ má jẹ́ kán parọ́ fún wa. Àwọn ará bí, àwọn Boko Haram ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ kán parọ́ fún wa. Irọ́ náà ń pa. Ànábì nígbérí ọdẹ, ó nígbérí tó fi ń jagun. Ànábì nígbérí, aṣọ ogun ó ní. Àwọn bàbá wa náà láṣọ ogun mọ̀nàkàì. Tá a bá ní aṣọ, ẹ jẹ́ ká rán gbérí ká nǹkan mọ́ aṣọ wa. Ẹ má jẹ́ kó dìgbà tí ogun bá dé láìṣe á máa pète ogun, á ṣe wá máa pèlò ogun. Ẹ ká máa ṣe nǹkan yìí díẹ̀. Ànírógun torí bá tiẹ̀ wá, àní bógun lọ, ànírógun. Nílẹ̀ wa tá a wà yìí, nílẹ̀ Yorùbá. Tá bá ti wá, á wá ẹ̀gbọ̀n òwú, á fi kíní sínú ẹ̀gbọ̀n òwú tí a ti fi sí. Ó yẹ ẹ jẹ́ ká fún papọ̀, ẹ jẹ́ ká dì í ní òwú dúdú àti funfun. Ṣé a ti dì í? Ẹ jẹ́ kí n fi hàn yín. Tá bá ti wá dì í ní òwú dúdú àti funfun, tí ẹ rí ẹbu yìí, gbogbo èèyàn ló lè lò ó. Òun lẹ̀ ń wò yìí. Ẹ jẹ́ ká dì í, òun lẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí? Ẹ dì í lówú dúdú àti funfun. Tá bá ti wá dì í lówú dúdú àti funfun, á máa jù sápò. Tá bá ń lọ ìrìn àjò, ẹ fi sápò. Níbi tá bá ń lọ, ẹ jẹ́ kó wà lápò wa. Ẹ ráwọn ará bí ni. Àwọn àfáà tí wọ́n ń bú wọn, àwọn mọ́là tẹ́ ń wo, àwọn mọ́là. Mọ́là mi ò gun ọ̀kadà, yóò kóńdè sí gbogbo òdì. Nítorí kíni? Torí kò nẹ́ni tí ó ṣolùgbèjà fún ni. Ó gbọ́dọ̀ wá nǹkan láti fi dáàbò bo ara ẹ̀. Ọlọ́run bẹ o. Ògún ló ní ọjọ́ kan pọ́njú. Elédùmarè ló ní ọjọ́ gbogbo. Ọlọ́run wá ní sọ̀kalẹ̀, wá ràn wá lọ́wọ́ o. Fúnra wa là ń ràn wá lọ́wọ́. Má jẹ́ ká fi ṣeré. Ẹ bá ti wá ẹbu tó wá kù yìí, á fi sín gbẹ́rẹ́ sí oríkèéríkèé ara. Jọ́ìntì báyìí. Gbogbo jọ́ìntì ara wa, ẹsẹ̀, gbogbo ẹ̀, á fi sín gbẹ́rẹ́ sí. Ẹ sín gbẹ́rẹ́ mẹ́ta sí gbogbo jọ́ìntì ara wa, oríkèéríkèé ara. Ẹ jẹ́ ká sín mẹ́ta sí. Ẹ jẹ́ ká fi ẹbu yìí, ẹ jẹ́ ká fi rá. Bàbá, kò jù bá náà lọ. Ọlọ́run gbọ́. Òun náà lẹ̀ ń wò yìí, òní. Ẹ má jẹ́ ká dẹ́jà o. Ẹ jẹ́ ká máa ṣe àwọn nǹkan yìí, ká máa fi sára níbikíbi tí a bá ń lọ. Pẹ̀lú ògo Ọlọ́run tó wà lára wa, ewu ò ní wu wá. Bó ṣe jẹ́ nìyẹn. In case of those that does not understand Yoruba language very well, I would like to share with you people today is how to protect ourselves against evil people. You know them. I don't need to mention their name. You know the tribe that I'm talking about. Let's protect ourselves. How do we do it? Go and look for alligator head. Complete alligator head. Get native pot with alligator head and complete alligator pepper. Alligator is like crocodile. It's not crocodile. It's like crocodile. You can get it where they sell herbal ingredients. Alligator head, complete alligator head, and complete alligator pepper. Put alligator head and alligator pepper. Put inside one native pot. Burn it. After that, get gunpowder, original gunpowder. Get gunpowder. Grind it together. Burn alligator pepper and alligator head. Head of alligator is like crocodile. It's not crocodile. Just alligator head and one complete alligator pepper. Burn it together.
After you burn it, use grinding stone to grind it. Before you grind it, get original gunpowder, grind it together. For native cotton wool, native cotton wool, look for native cotton wool. Take this powder, take small powder out of out of this powder, take small powder, spread the cotton wool like this, spread it like this. Just take small powder, put it on the cotton wool, wrap it, use white thread and black thread, use it to tie it. This is it. Use it to tie it. The remaining powder, get one razor blade, use it to put incision on your joint, on your joint, incision on your joint, all joints, three incision, your leg, your knee, and your waist, your shoulder. Then use the powder to rub it. Use the powder to rub it. That is it. Yoruba call that thing gbere. Incision. Yoruba call it gbere. That is it. Let's protect ourselves. If you are watching this program, please and please don't forget to subscribe to this channel. Help me share this program. Drop your comments and like it. God bless you.